pẹ̀ gan Saheed P olórin ta ló ń bá wọn pẹ̀ gan Òṣùpá Saheed o Ìlara ló ṣe wọ́n Ìlara ò sì ṣe bàbẹ́ Ìlara ò ṣe bàbẹ́ ṣùgbọ́n sá àkókò ń darí pọ́n inú ń bó dídẹ́rẹ́. ẹ̀yin tèmi olóríire alálùbáríkà ṣẹ̀rí yàtọ̀ sí pé òun fata sí òun fi yọ̀ sí ni kó lè dùn ni tẹ́yìn bá rí olórin kan tó wà tí àgbàlagbà ń fà táwọn èèyàn ń fún lọ́wọ́ tó ń pọ́nlé báyìí tó analyze orin ẹ̀ látòkè délẹ̀ tó dẹ̀ break it down tó wá mú ẹyọ kọ̀ọ̀kan nípa nǹkan tó ń bá mu lórí ìgbésí ayé ọmọ ènìyàn ẹjọ́ ẹ mú wá fún mi tó mélé tó ní ibi tó bá mu ni tó dẹ̀ kọ́ pẹ̀lú ohun tó dùn tó dẹ̀ ṣe báyìí èmi ò tí ì rí rí ó ń túmọ̀ sí pé Jaki ti di institution kan téèyàn ní láti máa study but nevertheless ìgbà tí mo wá wo fídíò ìlọsíwájú omi fẹ́ máa bọ́ lójú mi níbi tí bàbá yẹn ti sọ pé kò sí nǹkan kan tóun kúkú ń wá kiri nítorí pé tóun bá róṣùpá yẹn náà sí òun ò kúkú dá a mọ̀. Fídíò yìí ó jẹ́ fídíò kan tí gbogbo wa ní láti ẹ bá mi subscribe sí Akọ TV ẹ bá mi like fídíò ẹ bá mi share kẹ́dẹ̀ comment ọ̀rọ̀ yìí ó ṣe mí lọ́kàn bákan mo mọ̀ pọ̀ borin máa appreciate bàbá yìí ó lọ fà á ẹ ṣe gan kò ní bàjẹ́ fún yín. yẹn ni pé bó ṣe gbà la ṣe máa ṣe náà ìyẹn gangan ní kàríkà shop òǹtà bá ti rí oúnjẹ la máa jẹ a ò dẹ̀ lè jẹ yẹpẹ lọ́wọ́ ta wà yí omi ti pọ̀jọ ká lọ nítorí náà àmọ́ ọ̀rọ̀ kan ṣoṣo tí màá fi dẹ́ nìyẹn lóhùn òun ni pé ikú pẹ̀lú owó pẹ̀lú ikú wọ́n jọ ń jà ságbà o owó ní mo ju kú lọ ikú ní mo ju owó lọ làhàpà owó níta ló fẹ́ kú gbogbo èèyàn ló fẹ́ lówó ikú ní tó bá lówó tó kọ́lé ogún tó tún ra mọ́tò gbàrà tí mo bá dé ìṣẹ́jú kan sí kejì kìràkìtà rẹ̀ ti tán ṣàlàlà ta ló ń bá wọn pẹ̀ gan Saheed P olórin ta ló ń bá wọn pẹ̀ gan Òṣùpá Saheed o Ìlara ló ṣe wọ́n Ìlara ò sì ṣe bàbẹ́ Ìlara ò ṣe bàbẹ́ ṣùgbọ́n sá àkókò ń darí pọ́n inú ń bó dídẹ́rẹ́ àkókò ń darí pọ́n inú ń bó dídẹ́rẹ́ wọ́n ti níran lákàrà kì í fẹ́ kẹ́ni kejì dí kẹ́ni máma ní ayé máa báyọ̀mí jẹ́ ọ̀rẹ́ bó kọ́lé ogún ra mọ́tò sá ti rọra fẹ̀sọ́ sí káwọn tí ó dùn mọ́nú máa báyọ̀ ẹ jẹ́ torí oríṣi mẹ́ta máa ló wà o èmi ti rírú pẹ̀tẹ̀ tó fi ń ṣe bẹ̀ta sọ́sọ́ o mo ti rírú òrò tó fi ń ṣe bẹ̀ tó dùn irú kí leléyìí kọ́lọ́ mọ́ jẹ́ àrí. Gbogbo túlétúlé wọ́n ní ẹ má tú gbàgede òbílẹ̀ jẹ́ rọra ṣe ẹ má balẹ̀ yìí jẹ́ tẹ́ bàbá wa jẹ́ o kò sọ pé ká má gbore tòráyé pòwópòwó ń ṣe lówó ń pọ̀ sí ayé faró pa lé ń ṣe nílé ń dọ̀tún wọ́n máa paṣọ láàárọ̀ ẹ̀wà lóbùkún o tẹ́ bàbá wa jẹ́ o kò sọ pé ká má gbore gbogbo túlétúlé wọ́n ní ẹ má tú gbàgede òbílẹ̀ jẹ́ rọra ṣe ẹ má balẹ̀ yìí jẹ́ tẹ́ bàbá wa jẹ́ o kò sọ pé ká má gbore ẹni tó kọ́kọ́ kọ́ la ìkà náà ṣe fún ìbàjẹ́ ló dé wà táyé fi sọ́dọ̀gẹ ẹni tó kọ́kọ́ lù tí ìkànnà ẹ̀ ṣe ìbàjẹ́ ló dé wà tán ló yẹrí etí o tẹ́ bàbá wa jẹ́ o kò sọ pé ká má gbore gbogbo túlétúlé wọ́n ní ẹ má tú gbàgede òbílẹ̀ jẹ́ rọra ṣe ẹ má balẹ̀ yìí jẹ́ tẹ́ bàbá wa jẹ́ o kò sọ pé ká má gbore bẹ́ẹ̀ ni torọ́ lọ́hùn ló mọ̀ bí ẹ̀mí gbélé pin ènìyàn mọ̀ bí ẹ̀mí gbélé pin torí ká tó wálé ayé gan ti pa la fi wá ìṣe la sunkún bọ́n ṣe bí wá tán èmi ò rẹ́ni tó tún wá wù kó rọrùn torí béèyàn bá kú wọn sunkún àdìtú ní kó ga kó mà lè yẹ nìkan o ọlọ́run ló mọ̀ bí ẹ̀mí gbélé pin ènìyàn mọ̀ bí ẹ̀mí gbélé pin bàrímàdé ẹ̀mí tí ò ní ìdọ̀ọ̀la ní ilé ayé tó ń dọ́sùn méjì lákìlá ó ti ṣe káyé hùwà bí ẹni tí ò ní rọrùn Barisókì bí ẹni máa kú lọ́la ní ká máa jayé Barisókì bí ẹni máa kú lọ́la ní ká máa jayé torí náà ń jókì tútù tewétewé àlọ́dọ̀ ń gbẹ́ni tó mọ̀ ọwẹ́ lọ ṣe jẹ́jẹ́ ilẹ̀ tó máa mọ́ ńlá kò sẹ́ni tó lè sọ o Ọlọ́run ló mọ̀ bí ẹ̀mí gbélé pin ènìyàn mọ̀ bí ẹ̀mí gbélé pin ẹ wo ọ̀rọ̀ tí wọ́n Ìlara ni wọ́n ń ṣe níjọ́ náà ń bo làwọn wà
gbogbo àwọn orin tó Òṣùpá ti kọ kalẹ̀ tí ò lè sá tí ò lè tí ò lè dìbàjẹ́ àwọn nígbà náà ẹ̀rù ń bà wọn tó bí wọn gan wọn fẹ́ kí wọ́n kọrin nítorí pé ohun tó jú rí nígbà náà kó tó di pé àyínà máa lè òsìrà àyínà máa lè òsìrà káàbà ohun tó lè kókó wá padà wá dẹ̀rọ o ọ̀rọ̀ Ọlọ́run nínú Kúránì ni bẹ́ẹ̀kún pẹ́dà lẹ́lẹ́ nìyàn àdáyọ̀ gbódọ̀la níbo làwọn wà ń gbà ní níbo ni wọ́n wà àbí ńgbà tó wá di bẹ́ẹ̀kún pẹ́dà lẹ́ ayọ̀ ń bọ̀ wá o lówùúrọ̀ o kásá máa forí tì ká tún ní tẹ̀ lọ́rùn bó pẹ́ títí àkúkú máa rèrè jẹ tàbá wá forí tì torí bá tiẹ̀ wá pa á jẹ́ wípé igun tiraka mà náà nù ọ̀rẹ́ wa Ọlọ́run ò ní jẹ tẹ̀lé olórin mi tí fi jáde láyé ju Alhaji Dr. Saheed Òṣùpá ọba orin mi ò wà láìkàláì mi ò mọ bó ṣe rí o mi ò mọ bó ṣe rí kò sì fún mi lówó mi ò gbowó kankan lọ́wọ́ ẹ̀ àmọ́ bọ́lọ̀ ń bá kẹ́yìn ẹ̀jẹ̀ àgbà yìí pọ́lọ̀ ń kẹ́ pa ma bi ni motoro bika pa this ka ba te yan je o pe aga so ka pegan ore Ọlọ́run lára ọmọlàkejì kò pé ke yan o debi kankan so ẹni Ọlọ́run bá ti ṣe fún ẹ já ṣe kíni mi so lórin àfáà ni mi so ti ni lànà tèmi Ọlọ́run kẹ́ mi ìlànà Saheed Òṣùpá àfáà ni tá bá rí kọ́ Ànábì ní na mina shiri la hikima ọgbọ́n bẹ nínú orin ẹ dákun gbogbo tó kọ kalẹ̀ yìí beyan bá yo loku làákàyè ta ni ò ní rí tiẹ̀ mú àbí bí ṣẹ́ńṣẹ́ ní kárọ́jú bí àbájẹ́ ní ká máa mọ̀ kan ó ti dájú pé ohun tó bá lè kókó bí ṣẹ́ńṣẹ́ ní kárọ́jú bí àbájẹ́ ní ká máa mọ̀ kan ó ti dájú pé ohun tó bá lè kókó àsìkò kan sì ń bọ̀ ó tó sì mọ̀ ọ́ dé ẹni jìyà pa lórí ó fọ́dún mẹ́fà tó bá jẹ́ gbádùn pẹ́rẹ́ ó fọ́sẹ̀ méjì kò lè rí nọ́mbà rárá ó pòun sọ fari bàbá Ọbásanjọ́ wọ́n sin ẹlẹ́dẹ̀ wọ́n tún tẹ́lẹ̀ fún níjọ́ ní tí wọ́n lọ tí wọ́n sọ ẹ̀yìn wọn dáyọ̀nù tí wọ́n lọ sọ àwọn ní òròpó lè dá fáwọn àwọn ti ròpó ti tẹ́ bàbá Ọbásanjọ́ lónìí wọ́n ti ń tẹ́lẹ̀ fẹ́lẹ́dẹ̀ ní ìsìn wọn mọ tí jẹ́ yàmọ́ so tí wọ́n ti tún pé gbogbo ẹni tí ọba wà nínú àdánwò kan tàbí ṣòro tíra ni Saheed Òṣùpá ké fún wa orin tíra ni àfáà yẹn àfáà ní fásitìrì lágàdí bí bàbá fún pinpin mọ́ lónìí fásitìrì lágàdí ṣe sùúrù di ọlá tí ó dáa fún ẹgbẹ́ wàrà ya tv máa láìsà bìlìfíkìrì àfáà ní ìsádọ́kàrí síkùlì ọmọ ọ̀fẹ́ ná oko òrí ná ọ̀fẹ́ lò òrí lò ìfún pinpin ayé tó tẹ́ fọ̀sì ló ń gbé ó fẹ́ jẹ òrí jẹ ó fẹ́ mu òrí mu ayé rẹ̀ wá di pé ṣé mo yàtọ̀ sókù nínú ayé báyìí fásitìrì lágàdí àbá ní ṣe sùúrù dọ́là àárọ̀ ọ̀la tí wọ́n ń wí kọ́ bí sin ọ̀bá lọ ọmọ inú rẹ̀ ọ̀la ni ẹ wò ìyá wa sànù lónìí ẹ wò ìyá tó bí sànù lónìí ìyá wa Aisha ẹ wò ìyá jẹ wọn àwọn náà jìyà